torí pé mo gbàgbé lọ́wọ́ ayé lẹ ti ń ṣẹ̀sìn o kò sí àtọ̀ láàrin Ọlọ́run o. ayé kò lẹ ti ń jà lórí ẹ̀sìn láwọn ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀kò sí pálásì ọ̀ní torí pé wọ́n ṣòro níbẹ̀ ní kò lè bá yé ìlọ́la ìdílé lè kí ni mo máa ń ra ẹ̀dá ìbáyìí. a ní òmò pé ìlú ẹ̀kọ́ nílé Ifẹ̀ tẹ́lẹ̀ orísun lẹ́yìn ò bá fẹ́ pé òrìṣà náà fi ṣẹ́gbó ẹ wá nítorí pé wọ́n ṣòro orò kan fi ń kílì gbogbo kan orí bí ìgbà ìwà gbogbo àwọn tó máa ń sọ̀kò ìyẹn tó fi ṣe é fún wọn. gbogbo àwọn tó máa ń sọ̀kò yìí ẹnìkan tó gba grant lọ́wọ́ àwọn Saudi Arabia àwọn Arab country ló ń sí gate wọn ló struggle. wọ́n fún wọn lówó kọ́ lọ́wọ́ àkáàkì palace yẹn ni o. gbogbo ikú mẹ́rin Ilé Ifẹ̀ ìlú òrìṣà yìí ṣe é fẹ́ tún Ilé Ifẹ̀ dání. ẹ wá lọ sí ìbòdó gate palace ní ojú wọn ṣòro ọkọ ṣe ẹ ká ṣọ́ra nílẹ̀ Yorùbá yìí o orí pé wọn máa ń sún òrìṣà kan ẹni òrìṣà kan sún o ó ṣẹlẹ̀ sí wa ní OPC o inú burúkú bí àwọn wa ní ọ̀sọ̀fẹ́ ló bá wọ̀ lọ tó kọ́ ló bá tọ̀ mí ní àfíìs tó pẹ̀ àgbo ilé torí owó election 2015 inú burúkú ọba lọ dáná sórí èṣù tó lọ ẹ̀yìn àtẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ṣẹ́ẹ̀kì wọ́n pè ní wọ́n lọ dáná sórí èṣù yẹn àwọn tó kú ní lọ́dọ̀ ẹ̀yìn wọ́n 42 o pẹ̀lú tó dáná yẹn èyí tí o ti kò dé yẹn ní òwe ìwọ wà láwọn ọmọdé fẹ́ dáná ẹ̀ ní táwọn tí kò ṣàkóso dáná sí báyìí o tábẹ̀ sí da ìlú yẹn rú àfi kí àwọn ará ìlú yẹn lọ fún ó lè máa pẹ́ tó bá ti bẹ́yẹn. Mùsùlùmí ni wíwọ́n gbàwẹ̀ lọ́wọ́ bí òkúrọ̀ fún Kaaba. Mi ò gbọ́dọ̀ wọ́n pè ní Mẹ́kà wọ́n kà ní wọ́n kà má rò ní àbí kí ló bá dé Nàìjíríà kí ló kọjá jáde yìí ẹ̀yin tó kọjá bá dé Mẹ́kà yìí fídíò ní lọ́dọ̀ àwọn Mùsùlùmí ní Mẹ́kà. Wọ́n fún yín ní ábírù àjìrí àwọn àlọ́ máa ń fún lórí gbogbo Nàìjíríà wọn kò yí. Ẹ̀jẹ̀ fẹ́ da gbogbo lẹ Yorùbá nítorí ẹ̀sìn ẹ̀mí kírísítẹ́nì wà bẹ́ẹ̀ kírísítẹ́nì ló pọ̀ jù Ilé Ifẹ̀. Gbogbo Muslim ló wà nílé Ifẹ̀ wọn tó 5% to 10%. Kírísítẹ́nì ló pọ̀ jù. Ẹ wá nítorí pé wọ́n ṣòro. Oòrùn yẹn dẹ̀rẹ́ láàrin ibi 12 a.m. títí wọ 3 a.m. ní. Kí wọ́n lè pè ní orò oko spirit burúkú tó bá wà ní ìlú wọn fi lè kó o. Cleansing wọ́n pè ní orò. Cleansing òun wọ́n pè ní orò. Ẹ wá lọ dìbò ní palace òkú wa. Ibi dájú máa mọ̀ pé àwọn alábàáláyé ó respect Christian and Muslim. Ìgbà tá a máa ń sọ tó dùdú wa. A máa ń fi sí Friday. A máa ń fi ọdún yẹn sí Friday. Tí a bá ti wá sọ ọdún yẹn lọ, ọmọ tí wọ́n máa pèsè jímọ̀. Ọba tí ó ẹ priest ojúbọ Odùduwà. Ọba tí ìdíje Ààrẹ gbà yẹn. Ó ní màá bẹ̀rẹ̀. Jọ ọjọ́ tẹ bá fẹ́ ṣe ọdún Odùduwà. Ẹ má máa gbé sí ọjọ́ Jímọ̀. Oníkílódé
oníṣẹ́ mi mọ̀ pé ọjọ́ Jímọ̀ yìí wọ́n máa ń kírun ní ilẹ̀ tí ń ṣe ọmọ Olúwa ni ẹ̀yẹ fún ọjọ́ Jímọ̀ kẹ́ máa wo àtìgbà yẹn láti ṣe ọmọ Olúwa ní Thursday grand finale àṣìmọ́ ní Thursday or any other day àṣìmọ́ ní Friday lẹ́bẹ̀dẹ̀ wo olùwádùn mọ́ọ̀sì lóró fẹ̀yìntì wọ́n rí kọ́kí bàbá Olùduwà yìí kìí ṣe lábúrúdù kan fún mẹ́ta o kìí ṣe lábúrúdù o spirit Olùduwà nígbà tó wọ́n máa ka fáì gẹ́gẹ́ bí wọ́n mẹ́ta kan ti wá o òtítọ́ tí àjà ń kọ́ dà tó tó kọ́ ìkọjá ìjà fún yẹn pé bàbá ẹ̀ lábúrúdù ni ó wọ̀ ìṣà wọn lé ẹlọ́wọ́ mẹ́ta ìdílé lábúrúdù ló wà ní mẹ́ta ló wà Saudi Arabia. It's a spirit, it's not a human being. Tí Ọlọ́run bá fẹ́ bíùdì ìrọ̀kan a special spirit tó bá wà nínú ọkàn Ọlọ́run á transfer láti ọkàn á transfer rẹ̀ pé mo ní tẹ̀sí mi mo ní ìjẹ́ tó wá lọ bá mi ṣiṣẹ́ ìwọ orúkọ rẹ̀ ó transfer ẹ̀ tó ní tó wáyé tó máa wọ̀. Wọ́n transfer Olùduwà kó àkókò tí sábẹ́ rẹ̀ as spirit not human being. Ẹ lọ wá ìdílé mo ti wá díẹ̀ kọjá ẹnìkan kọ ìwé. I'm a spiritual researcher. Bí o gbọ́dọ̀ máa fọ́ fún àwọn ọba àtàjọ rẹ̀ ẹ̀kọ́ ní òtítọ́, àwọn máa wẹ̀ wá kíkọ̀ máa wẹ̀. Èmi communicate pẹ̀lú àwọn spirit rẹ̀ ìdíjọ́lọ ìdíjọ́lọ abájáfá nìkan. Wọ́n transfer Olùduwà ni. As a spirit, wà lọ jọba lórí spirit lẹ́yìn Yorùbá. Ẹni tó bá lè gbọ́dọ̀ tí mo sọ yìí, àwọn àṣírí àlùkùránì Olùduwà máa fi wọ́n ṣe sí àwọn bàbá àkọ́kọ́ bí wọ́n ṣàdúrà fún. Tẹ́lẹ̀ wọ́n bá tó máa ní mi ò kí ìpele èyí olóòkọ́ mi ò kọ́ gé. Wọ́n bá máa ní mi ṣe sàárẹ̀ sàárẹ̀ ìwà ìdùnnú ó kọjá ìwọ̀ yìí. Báwọn Muslim wa ní ilé ìfẹ́ sọ̀rọ̀ kọjọ́. Ọmọ àjà aṣáyé bá àṣebáyé. Wọ́n gbọ́dọ̀ láì ní tó pàṣẹ sílẹ̀ nílẹ̀ Yorùbá èkó ayérayé fún ọdún rẹ̀ tó bá lọ wò. Ó má lè tẹ́ bọ̀bọ̀ múríkì yẹn ló sponsor wọn, ó gbowó sẹ́yìn o. Bọ̀bọ̀ múríkì tó wà ní ìtọ́kùrẹ́tì ẹgbẹ̀rẹ́ agent of the standardization yóò. Iṣẹ́ àkọmọdé ìbẹ̀rẹ̀ ó ṣe é ṣe kó jẹ́ kó lọ sponsor crisis yìí. Lọ́wọ́ gba grant lọ́wọ́ àwọn Muslim country. Kó wá lọ pé o, alálẹ̀ Yorùbá pọ̀ ọ́. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá pọ̀ ọ́. Alálẹ̀ Yorùbá kì í ṣe alálẹ̀ wọ̀lú. Kì í ṣe alálẹ̀ ilẹ̀ Hausa. Wọ́n tó wá fẹ́ bí ẹ̀sìn wọ ogun ẹ̀sìn wọlé Yorùbá máa fi ẹ̀kú wọlé Yorùbá. Ẹlẹ́yàmẹ̀yà nínú ilẹ̀ Yorùbá kalẹ̀ láti gba gbogbo máa tẹ ìjọba Yorùbá lẹ̀ ọmọ Olùduwà kalẹ̀ ó ní kọ́ ọ̀rọ̀ kú. Owó tó kápá rẹ̀ ọmọ bàbá tó sí ẹ̀. Ọmọ rẹ̀ tó bá 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 rẹ̀ náà tó wá tó ní ọtí 7 o'clock. Èso ló gbé kalẹ̀ yìí ó ti 7 o'clock àtó jẹ. Owó àgbẹ̀sọ̀ fún ọmọ Muslim yẹn gbà wá lọ́dún. Àbí wọ́n ní Ọlọ́run. Ẹ wá kó àwọn ọmọ kéékèèké wá kó òkò lé wọn lọ́wọ́ wọn máa sọ òkò sílé òkò wa. Ìdí tó ń ṣe ní Haúsá orí kíni. Nínú pálásì yẹn àwọn Muslim wọn wá gbàdúrà fún Ọọ̀ni. Àwọn Christian wọn wá gbàdúrà fún Ọọ̀ni. Àwa sọ ìṣẹ̀dálẹ̀ wa. Obìnrin ni o, ẹ̀yin ọmọ wa tẹ jẹ́ ẹlẹ́sìn ìtẹ̀sọ́ra. Wọ́n máa sọ yín di àlùmáìdè yìí, wọ́n ti sọ àwọn ọmọ di àlùmáìdè yìí.
ẹ̀sìn náà fi sọ àwọn ọmọ bí àtúmọ̀dé èyí lẹ́gbẹ́ ìwọ̀n tí wọn ò lè gbé nímọ̀. We don't run through that system in Yoruba land. Nílẹ̀ Yorùbá kò sí ìrántí ò lè dé kó dolówó. Ṣùgbọ́n àwọn ìran kan ló máa ń dolówó láàrin wọn. Wọ́n ti gbá ọgbà ọ̀rọ̀ kan wọlé, ẹ̀sìn wọlé ti gbá wọn wọlé. Ẹ máa gbé ẹ máa fílẹ̀ Yorùbá àti ọba tó gbàgbọ́ lè lò. His days are numbers. Ó yìí sọ̀rọ̀ tọ́wọ́tọ́wọ́ kọ̀ máa ń wọlé. His days are numbers. Ó ní ká kọ́. Ìṣe bẹ́ẹ̀ ni wọ́n máa lọ bá ṣẹ̀dálẹ̀ Yorùbá tó bá ti dájọ́. Àwọn òfin ìdájọ́ sọ́wọ́ ara wa. Ṣùgbọ́n a ní ẹnìkan tó ju a ní àwọn orúkọlẹ̀ tó ju ìwọ lọ. A ní àwọn orúkọlẹ̀ tó ju àdá lọ. Gbogbo ẹni tó bá lọ bẹ́ẹ̀ dalẹ̀ Yorùbá rú ilẹ̀ agbé mi láìpẹ́ láìpẹ́. I repeat, Christian ló pẹ̀lú ilé ìpè. Christian ló ṣe ṣí okun ọba láta. Why will you run a religion without respecting culture and tradition? In Saudi Arabia, there's a king in Saudi Arabia. Àwọn priest wọ́n jẹ́ traditional priest wọ́n máa ń kọjá lò agree wọ́n yẹ traditional priest ti Saudi Arabia wọ́n máa ń tẹ̀lé ọba wọn bí ọba wọn tẹ̀lé olórí ìsìn tó kù. Kí lè fẹ́ lọ́wọ́ nílẹ̀ Yorùbá? Ibo lè fẹ́ tó wọn lọ? Ìsàlẹ̀ sọ ṣẹlẹ̀ máa ju kò sí bábà kan ní. Wọ́n bá tẹ̀ ẹgbẹ́ òun òjò tẹ̀ ń lọ́rùn ẹ lọ sí bábà kẹ̀kẹ́ dábọ̀. Kọ́fù ní táì ẹ̀mọ̀ táì ọmọdé bá ṣe é àti lórí táì ṣùgbọ́n òrò gbọ́dọ̀ ṣòro. Àwọn ló ṣòro ilé wa o. 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 Olùgbé ẹ̀sìn gbà ọ̀gbẹ́. tí ọjà ń tà lóyìnbó òkèèrè lọ́wọ́ orí. wọ́n sọ pé àpá àti ẹ̀ má pẹ̀lẹ́ bẹ́ẹ̀. ẹjọ́ bẹ́ẹ̀ fún wa pàṣá. wọ́n wá sọ pé àwọn ẹgbẹ́ ọ̀run ẹ̀ olóòtú ilé ọ̀la ẹ̀ má bọ̀ àwọn ẹgbẹ́ ọ̀run ẹ̀.
mu omi òrìṣà ni. Tó bá fẹ́ kọ́ òun lé omi alálẹ̀ ló mú náà. Tó bá dẹ̀ kó lọ káàmù odò omi irúmọlẹ̀ ní omi omi. Ẹja tó ń jẹ́ ẹja irúmọlẹ̀ ni. Èdè tó ń jẹ́ ẹja èdè irúmọlẹ̀ ni omi ló ti jáde o. Akọ̀kọ̀ jẹ́ akọ̀rúmọlẹ̀ ni o. Gbogbo nǹkan ìgbì tó ń jẹ́ òrìṣà owó wà lára tó jẹ́ kó sọ̀ sí ìdàgbà lálẹ́ o. Ẹjọ́ ń tọrọ àwọn oṣù. Onílé wa o. Especially the youth.